ohùn ẹnu Yorùbá dùn, èdè Yorùbá dùn, àṣà Yorùbá rẹwà, èdè àti àṣà Yorùbá ò ní parun. Ní ọ̀dọ̀ tèmi ẹwà èdè Yorùbá náà nìyí. Níbi tá a ti ń ka àyọkà olóyin àwọn ìwé lọ́lọ́kan ọjọ́kan náà lẹ́mọ̀ jẹ̀gbáládùn. Ní àyín àti ká àparí inú àjà ló lẹ́rù náà là ń kà lọ́wọ́. Gbogbo yín náà lè gbádùn àparí inú ẹ sì tún gbádùn àjà ló lẹ́rù látọwọ́ Ọládẹ̀jọ Òkédìjí. Sẹ́rántí ibi tá a ti ṣèlérí pàtì tẹ̀ síwájú orí kẹfà àkọlé tí ń bẹ́ẹ̀ ìdúró sí ìbẹ̀rẹ̀ kò sí. Tàfá ní ọ̀gá mi o, bàbá fẹ́ rí di ọ̀rọ̀ ọmọ tó sọnù yìí, bàbá fẹ́ rí di rẹ̀ dáadáa, bàbá sì fẹ́ tètè rí ọ̀nà Àbújá la ó gbà ká kúkú lọ bá ẹkùn ní bùbá ni o. Ẹnìkan bá ìwà tí mo mọ̀ bá bá dọ́dọ̀ rẹ̀ báwo bá bá ọmọ náà lọ́dọ̀ rẹ̀ gan yóò lè sọ ibi tó wà fún wa. Lápàdé ni iṣẹ́ náà kò ní pẹ́ wá nìyẹn, kóyákóyá ni yóò jẹ́ nìyẹn tó dífá fún ẹni tí ń roko lọ kọ́bè tó bẹ̀rẹ̀ mọ́lẹ̀ láti ilé tó ní kó má máa pẹ́ mọ́ lọ́hùn ni. Ta ni ẹni náà tí ò ní kí a lọ bá yìí rí? Mo ní ká ti lọ bá. Tàfá ní Tìámíyù àríṣẹ́ má ṣe ni abẹ̀yìn ọrùn gbé pọ̀ mọ́ òṣò tó lè sọnù ní gbogbo gbòòrò Ìbàdàn kó má kọ́kọ́ délé Tìámíyù náà kó tó wá kọrí sí ibi tí yóò bá máa lọ. Yóò kọ́kọ́ délé Tìámíyù náà. Bàbá sì dé ọ̀dọ̀ rẹ̀ tó sọ pé wọ́n ti gbé ọmọ tí à ń wá kúrò lọ́dọ̀ òun. Yóò lè sọ ni tó gbé wá fún wa àti ibi tí wọ́n gbé lọ àti ìgbà tí wọ́n gbé lọ àtẹni tó gbé lọ. Bó bá lòun ò mọ̀ irọ́ ló ń pa o. Gbogbo àwọn olè Ìbàdàn ní wárí fún. Bí olè kan nìbàdàn bá sì fi ti Tìámíyù ṣe olúwa rẹ̀ ń gbọ́ yóò rí i pé Lápàdé ní nbọ ní Tìámíyù rẹ̀ yìí ń gbéṣẹ́. Tàfá ní àwòsòrò júwe àfi kéèyàn fúnra rẹ̀ mọ ibẹ̀ tẹ́lẹ̀ kólúwa rẹ̀ ó sì lọ tààrà lọ bá nílé ni o. Lápàdé wọ yàrá lọ ó lọ wo aṣọ tí yóò mú lọ sóde. Ó mú ṣòkòtò dànsíkì àti sàpárá tí kò tí ì lò láti ìgbà tí alágbàfọ̀ ti kó wọn wá. Ó mú fìlà kan tí ó bá aṣọ náà mú òde sí i. Ó jáde sí pálọ̀ lọ́dọ̀ Tàfá. Ó ní Tàfá ó yá ká máa lọ. Tàfá wo látòkèdélẹ̀ ó mẹ́rí ó ní àbẹ́ ṣe bí òde ẹgbẹ́ là ń lọ ni ìjọ agbolẹ́sí bá ń lọ jó ni ìsọmọlẹ́sọ́gbó sọnù àbí ẹ pé wọ́n gbé lọ ṣe bí ẹni kí a lọ gba ọmọ náà padà ni. Ẹ wá rò pé ẹ lè fi ẹ̀rọ wọ́ọ́rọ́wọ́ gbọmọ lọ́wọ́ èkùrọ́ ni? Bẹ́ẹ̀ kọ́ o. Òde tá à ń lọ òde tìgbàtìkúùkù ni o, òde fàájì kọ́ rárá o. Díẹ̀ ní tilé jáńpákòrò àná yẹn yóò jẹ́ nínú irú ohun tí yóò ṣẹlẹ̀ nílé Tìámíyù ńgbà tá a bá débẹ̀. Bẹ́ẹ̀ bá mọ̀ pé tó ní nǹkan fi aṣọ yín yìí ṣe ẹ lọ bọ́ sílẹ̀ o, torí aṣọ yòówù tẹ́ ẹ bá mú lọ ó lè jẹ́ pé àkísà rẹ̀ lẹ́ ò mú bọ̀ o. Aṣọ tẹ́ ẹ bá mọ̀ wípé ọjọ́ rẹ̀ ti kọjá tẹ́ mọ̀ pé yíya rẹ̀ ò lè dùn yín òun ní kẹ́ wọ̀ o. Ẹ má ṣe ìṣe rẹ̀ tí sẹ́gi tí wọ́n fi wù yín. Bẹ́ẹ̀ bá wo aṣọ tí wọ́n lè káwé yín lórí àjẹgbẹ́ ẹ̀yin fúnra yín lẹ kó bára yín nìyẹn o. Ẹni tí wọ́n bá fẹ́ sun jẹ kì í fi pó para kó tún lọ jókòó sẹ́yìn àrò. Aṣọ péńpé ní kẹ́ wọ̀ o. Lágbàdo òjìyàn ó padà wọlé lọ. Ó bọ́ aṣọ tí ó wọ̀ sílẹ̀ ó sì mú aṣọ kakí kan báyìí ṣòkòtò àti bùbá. Kò ti fẹ́ lu aṣọ yìí mọ́ ti pẹ́. Ó fẹ́ fi kí tìmùtìmù ní bó bá lè ya kọ́ ya tìmùtìmù kókó kọ̀ kankan. Tìmùtìmù abí ẹ̀gbin nínú ó yọ sí Tàfá. Tàfá fòyìnbó ní that's right there you are. Èyí wọ̀ tó pẹ́ o ṣùgbọ́n ẹ wà lè wọ èyí láàrin ìlú Ìbàdàn jábí. Lágbàdé ní táksì ni ò sí ní gbòòrò mọ́ ni. Ńgbà tí a bá fẹ́ débẹ̀ lásọ̀kalẹ̀ ká fẹsẹ̀ rìn yókù. Sálúbàtà ni mo bọ̀ sí ẹsẹ̀ yìí rọ́bà tẹ́lẹsẹ̀ rẹ̀ nípọn ju awọ irin lọ. Tàfá ní ìbá jẹ́ kí èmi nìkan lọ torí irú ohun tí yóò ṣẹlẹ̀ níbẹ̀ lè mọ́ bá ń lára mu. Ogun gidi là ń lọjà lọ́hùn o, ojú àánú ò débẹ̀ o, ẹ jẹ́ kí n dá lọ. Mo bá sì ti gbúrò ọmọ náà mo wá pè yín gẹ̀rẹ́jẹ là bá gbà ìjókòó dè mí ọmọ náà là rán síná. Lápàdé ní obìnrin ló pè mí ní àbọ́kùnrin ìgbà orò ńṣó lọ́hùn. Ìwọ nìkan bá lọ tó sì rí ọmọ náà lọ́hùn lóòótọ́ tó sì ní kó wá jábọ̀ fún mi bí wọ́n bá ti gbé sá lọ ká tó jọ padà dé ọ̀hún kọ́. Bí wọn ò sì ráàyè gbé sá lọ bí wọ́n bá ti ṣe é léṣe kí a tó padà dé ọ̀hún kọ́. Bí wọ́n bá ti bà á jẹ́ ńkọ́
kò tó sẹ́ lọ́wọ́ kú arẹwà nípa kò tó sẹ́ lọ́wọ́ àwọn ẹni bì jẹ́ àjọ lọ mọ̀mọ́ tó ń fẹ́ ó fẹ́ dàgbà gbogbo ògo ni bàbá rí ọmọ náà ó fẹ́ dá ògo rẹ̀ gbà ó sì wá gbàgbé pé adárìn nípa ejò bàbá jọ lọ bí ìjà bá dé lọ́hùn wọ́n lè kún ọ lọ́wọ́ bí apá bá ń kún ọ ṣé bí arúgbó ò lè pẹran ó lè máa rúgbó sáwọn tí ó pẹran àìdúró níjó wọ́n jọ jáde ńlé wọ́n lọ sílé Tìámíyù Lágbàdé ọmọ pé a tún lè rí ibikíbi ní Ìbàdàn tóun ò dé rí kí a tó sọ pé nítòsí ilé òun àfi bí ó ti ń bá Tàfárí ilé Tìámíyù yìí ibi ráúráú kan báyìí níbẹ̀ kì í ṣe Elékùrọ́ gan ni nítorí pé kò sí ibi tí Lágbàdé ọmọ dojúdojú ní Elékùrọ́ bẹ́ẹ̀ ni ibẹ̀ sì súnmọ́ Elékùrọ́ tímọ́tímọ́ ni pẹ̀lú ó wà lẹ́gbẹ̀ẹ́ kan báyìí sí Elékùrọ́ ni ilé tí wọ́n ń wò lọ́ọ̀kan yìí ni ilé ọ̀hún ó burú jáì bí a bá sọ pé ilé náà bà nìyàn lẹ́rù àtúnpọ̀n ilé ni Lágbàdé fẹ́rẹ̀ mọ́ tí èrè irú ilé náà rí lọ́jọ́ tó ti dáyé ilé oko pàápàá ò gbọ́dọ̀ burú tó bẹ́ẹ̀ ti wí pé wọn kò rẹ́ ilé náà nǹkan kékeré ògiri rẹ̀ là pẹrẹgẹdẹ látòkè délẹ̀ ni igi ẹmúlaga kan báyìí ni wọ́n fi gbé apá kan ògiri náà ró ìbá ti yẹ̀ lulẹ̀ tipẹ́tipẹ́ àwọn aláǹgbá sìn sí i lára wọ́n ń yọjú sóde lọ́kọ̀ọ̀kan àwọn mìíràn yọ ìrù sóde àwọn mìíràn yọ ọwọ́ lásán gbogbo wọn tò gbé ìlẹ̀kẹ̀ sára ògiri ni báwọn kan ti ń lọ làwọn kan ń bọ̀ ńgbà tí Lágbàdé àti Tàfáfẹ́rẹ́ dé ọ̀dọ̀ wọ́n túká pẹ́ẹ̀rẹ̀pẹ̀ àwọn kan kó sábẹ́ páànù orí ilé náà wọ́n gbé abala rẹ̀ sókè lára igi tí wọ́n kàn mọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú ìṣó tí wọ́n fi kan páànù náà mọ́lẹ̀ yọ sọ̀nsọ̀sọ̀nsọ̀ sókè tó bẹ́ẹ̀ tí afẹ́fẹ́ lásán fi ń gbé páànù sókè yàtọ̀ fún ti àwọn aláǹgbá sọ́bọ́lọ́sọ́bọ́lọ́ ni ìṣó ṣe lórí ilé náà orí páànù náà dàbí ìgbágó tàbí ìyarun ọ̀pọ̀lọpọ̀ Lágbàdé ní irú ilé wo leléyìí bẹ́ẹ̀nìyàn bá ń gbérú inú ilé yìí oorun nìkan leléyìí ràn bóyá sì ni pẹ̀lú ó dàbí àbùradà fún ènìyàn bí oòrùn bá ń ràn bójò bá ń rọ̀ eléyìí ọ̀dá nǹkan kan dúró bí èrè lásán ń sẹ̀ ṣùrùṣù ni yóò máa jò ká tó ṣẹ̀ṣẹ̀ sọ pé bí òjò bá ń rọ̀ bátẹ́gùn bá ń fẹ́ lákọlákọ ó lè ká páànù ilé yìí kúrò n ò jẹ́ bá ènìyàn dúró lábẹ́ rẹ̀ fún ìṣẹ́jú kan bá fẹ́fẹ́ bá ń fẹ́ nítorí pé kí afẹ́fẹ́ gan ó tó hó páànù tán lórí ilé ògiri ti lè yẹ̀ bí ògúlù tó bá fọ́ olúwa rẹ̀ látàrí tán àkójá páànù á wá dé mọ́lẹ̀ bí òkòtó èmi kọ́ bẹ́ẹ̀ sì ni ó ní ènìyàn ń gbé inú ilé yìí igbó ti bo ilé náà koríko sì ti hù wọnú ilé Tàfá gbóhùn sókè ó sì kọ bí àkùkọ pé ọgọ́ onílé yìí o ẹnikẹ́ni ò dáhùn Tàfá tó ní ẹ̀ka fara nínú ilé yìí o ẹnikẹ́ni ò fọhùn Lágbàdé ní àbí ọ̀sẹ́ nìkan kan lé bóyá wọn ò tilẹ̀ gbé bímọ nítorí èmi náà kò rò pé a lè rí ẹni tí yóò máa gbé irú ibé yìí Tàfá ní òpùrọ́ ní Tìámíyù kò sápamọ́ ni bí ò bá sí ńlé wọn bá fi nǹkan kan dí gàgá ẹnu ọ̀nà ẹran ọ̀jẹ̀ nìkan ni wọ́n padé yìí ó wà nílé nìtumọ̀ yẹn àmì tá a fi mọ̀ nìyẹn o bí ò bá sí ńlé ìbá sí àgánrádì sílẹ̀ ni tí ìbá fi nǹkan kan dí gàgá ẹnu ọ̀nà Tàfá pàtẹ́wọ́ lẹ́ẹ̀mẹ́ta ó ní ìmí ìgèrè pa ní o Tìámíyù ìmí ajálẹ̀ onílé bó tiẹ̀ lẹ́yìn mo tẹ́ńdà o mo tọrọ apọ́lọ́jà o ohùn kan jáde láti inú ilé náà wípé mo yọ̀ǹda o máa bọ̀ máa wulẹ̀ máa rọra ìgbé onírun tó ṣe é tu o bẹ́ẹ̀ sì léegun òní ẹran àdínyín mọ́ ìgbín ni mí o eegun ni mí o èwo lẹ wá wá o ẹ máa wọlé bọ̀ Tàfá ní ire ni o ìwọ náà la wá wà bó ti ń sọ̀rọ̀ yìí wọ́n ń wọlé tọ̀ Tìámíyù lọ láìpẹ́ wọ́n dé ọ̀dọ̀ fúnra rẹ̀ Tìámíyù tó gẹ̀lẹ̀tẹ̀gẹ̀lẹ̀tẹ̀ ó bànìyàn lẹ́rù láti wò ó rí gọ̀lọ̀tọ̀ ó kún fọ́fọ́fọ́ mọ̀mọ́ ẹ̀yìn ọrùn rẹ̀ tó jẹ iyán akú tó kan tán ó tó ké wọn bí wọ́n ti ń súnmọ́ bọ̀ ó ní ẹ mọ̀ rọra o Lágbàdé sáná sí sìgá kan ó sì kan obì sẹ́nu ó ń wo Tàfá bó ti ń dá Tìámíyù lóhùn Tàfá kò fi ọ̀rọ̀ falẹ̀ rárá ó ní Tìámíyù
mo ní ìwọ la wá wáṣẹ̀ ó dájú gbáwó tí Àmíyù ní tó ṣé ò sí nǹkan kan ó wo Tàfá sùn. Tàfá ní ọmọ tó sọnù nídìí aró lánàá ọmọbìnrin kan báyìí la wá béèrè lọ́wọ́ rẹ̀ ta ní gbé ńlá ṣe wá o ojú rẹ̀ le kókókó tí Àmíyù ní tó ọmọ kan sọnù nídìí aró lẹ́sẹ̀ wá ẹ fẹ́ mọ ẹni tó gbé ṣé kí n wá bá yín dífá ni àbí kí n bá yín wọṣẹ́ sí i àbí kí n mú yín dọ́dọ̀ àwọn ọlọ́sàn yìí kò sáàyè mi kò rẹ́rìn bẹ́ẹ̀ ni ọ̀fájúro. Tàfá ní dáhùn kiri ó jàre àbí kí n ti yá máa ṣiṣẹ́ sí ọ lára ni ó kì í gba ìpọ́n o. mo ní ta ní gbé ọmọ náà tí Àmíyù ní Ìgìrìpá bọ́mọ bá sọnù nídìí aró àbí di òsè kí a ní tèmi ń bẹ o ó bá mi nídìí ìlú ni àbí nídìí ọ̀dà ló sì ti rí mi ọmọ ìbá sọnù nídìí jẹ́rú láti bí ọ̀sẹ̀ méjì tí làkú ègbé ti dá mi n ò tí ì fẹsẹ̀ kan ta ló sọ pé òun rí mi nídìí osùn. Tàfá súnmọ́ ó sì láàánú iná létí gbòòlà tí Àmíyù gbaná jẹ ó sì gbọ́ sókè láti lu Tàfá padà. Tàfá yẹ àbàrà rẹ̀ lẹ́ẹ̀kan náà tí Àmíyù sì fi ọwọ́ gbá ògiri tó bẹ́ẹ̀ tí èpè fi gbọ̀n wẹ̀rẹ̀wẹ̀ sílẹ̀. Tàfá tó fi ọwọ́ kejì sọ ìbátí sí létí kejì tí Àmíyù fò dìde ó dijú mọ́rí ó tẹrí mọ́lẹ̀ bí àgbò tó fẹ́ kàn ó sì sáré síwájú sọ́dọ̀ Tàfá ó fi orí sọ Tàfá lẹ́sẹ̀ẹ́ ó sì rúwò yàn sókè. Tàfá sì lulẹ̀ gbì tí Àmíyù sáré mú oògùn ó rìn mọ́lẹ̀ ó ń gbá lójú lágbàá mọ́lẹ̀ lemọ́lemọ́. Tàfá dúra òun náà rúwò yàn sókè ó dìde ó sì yí tí Àmíyù sísàlẹ̀ ó fi ọwọ́ òsì gbá a lọ́rùn mọ́ ó ń fi ọwọ́ ọ̀tún gbá a lẹ́sẹ̀ lẹ́nu. ẹnu ọgbàròyìn ní ìjà àwọn ọjọ́ náà kò sé kò yá ìgbà tí àkùkọ méje bá ń ja ìjà àjàgbóra wọ́n fìjà pẹ́ ta ìjà náà pọ̀ lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n Lápàdé ò dá sí i ó fi olúkúlùkù sílẹ̀ láti pitú ọwọ́ rẹ̀ ó ń wò wọ́n níran ó mọ̀ pé onílé ní lọ́wọ́ àlejò di ẹrù làwọn méjèèjì àwọn ni ó tó ara wọn mú ṣùgbọ́n ńgbà tó bá yá ó mọ̀ pé ọ̀kan yóò gba ẹyẹ lọ́wọ́ èkejì èkejì ó sì wá máa gbàlẹ́gbọ̀n ó bẹ̀rẹ̀ sí ní rẹtì Àmíyù ó mú hẹlẹhẹlẹ. Lápàdé rí i ṣùgbọ́n mọ̀ wípé ẹni tí eégún lé lọ kọ́ máa rọ́jú ni torí bí ti ń rí ara ayé náà ló ń rí ara ọ̀run. ọwọ́ tí Àmíyù ọ̀ràn Tàfá tó bẹ́ẹ̀ mọ́ ìyá bẹ̀rẹ̀ sí jẹ tí Àmíyù wọ́n bẹ̀rẹ̀ sí ké. Tàfá wá múra sí i ó ń fi agbára kún agbára tí Àmíyù ń ké bẹ́ẹ̀ bí àgùntàn. Tàfá ò jọ̀wọ́ rẹ̀ àfi ìgbà tí ó bẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ ó ní kí Tàfá dákun kí ó dìde kúrò lórí òun. Tàfá tó ń lù ú bí ẹran ó ṣe é pàṣàpàṣà ó ṣe é síbòsíbò. ìyá rẹ̀ ọjọ́ náà ju ti ewúrẹ́ ìsùn èlùbọ́ lọ. Tàfá ò fi lọ́rùn sílẹ̀ títí ó fi sọ ọ́ di játijáti. àwọn méjèèjì wá mí hẹlẹhẹlẹ gbogbo ara wọn bo tátáátá ẹ̀jẹ̀ ń sàn lẹ́rẹ̀kẹ́ tí Àmíyù oògùn sì ti bo gbogbo ibi tí awọ ẹ̀yìn ọrùn rẹ̀ ti síbu ara wọn tí ó ṣẹ́po ní ìpele ìpele tí wọ́n fi ń pè é ní abẹ̀yìn ọrùn bíi pọ̀nmọ́. Tàfá ní mo ní níbo ni ọmọ tó sọnù nídìí aró lánàá wà tí Àmíyù mẹ́mí ẹ̀dùn ní kò burú o Ìgìrìpá ọ̀tọ̀ọ̀tọ̀ èyí lànà gbé káwá pé ìwọ Ìgìrìpá ni yóò máa ṣe mí báyìí àṣé omi ni yóò tó ṣe ẹja jiná bí o bá ní nǹkan láti béèrè lọ́wọ́ mi ṣé bó ti yẹ kó o ṣe mí nìyí tipátipá la fi gba nǹkan lọ́wọ́ rẹ ni bẹ́ẹ̀ sì ni ọmọ awó nìwọ náà gbogbo wa nìṣòwò ògùn o kò sì wá mọ ọ̀nà àti gba nǹkan lọ́wọ́ mi mọ́ àfi kó máa lù mí kò burú o Ìgìrìpá ìgbà tí yí padà kọ́ yẹn ẹ ò sì máa dẹ̀ díẹ̀díẹ̀ báwa tí ò rí kan ṣe kan èyí máa bù á yá o gbọ̀ngbọ́n bí ó bá ṣe àwọn alàgbà tí ẹjọ́ wáyé ni wọ́n ní ọmọ náà ṣe bí ṣe ló yẹ kó o bá mi sọ fún wọn kí wọ́n bá mi wá nǹkan díẹ̀ kí n máa rí fi jẹun ṣé n bá bá wọn wá ọmọ náà ènìyàn sáà jẹun ẹnu fìfo kì í dún nàmùnàmù ń gbọ́ ọ̀gá kí ni ẹ lè fún mi bí mo bá bá yín wá ọmọ yín ọ̀hún. Tàfá rẹ́rìn ó ní ọ̀gá n ò wí fún yín pé kò sí nǹkan kan tí wọ́n lè gbé ń bàdàn ní ike tí Àmíyù ọmọ mọ̀ nípa rẹ̀ ọkùnrin mẹ́ta alápámọ́síṣẹ́ ọmọ ọ̀lẹ́dàrùn kò ní sẹ́kù lábọ̀ ọmọ ajísafẹ́ ọmọ ajíṣefínní bí ó ti sọ pé ká fún un ní nǹkan díẹ̀ yẹn
ìjà wà nǹkan fún lóòótọ́. Òótọ́ ni pé àìtó ọmọ ránṣẹ́ ni ló bá mi dákọ̀ wá kí n fún ọ lómi rẹ mu. Ṣùgbọ́n ohun tí tọrọ ṣe ẹgbẹgbẹ̀rún ìdọ̀bálẹ̀ ò lè ṣe o. Èmi ò bá wọn ṣe nídìí àárẹ̀ níyàn jẹ́ o. Ká wá nǹkan fún un. Bí Lápàdé ti yanu pé kó ń fọhùn ni ọ̀ràn dé lójijì. Bí ìgbà tí ènìyàn ń pidán ni ẹnìkan lọ́kọ́ wọlé, fífò gànà ló fò wọlé. Ó lu Tàfá ní ẹ̀ṣẹ́ lẹ́nu, ó sì tún kó ẹ̀ṣẹ́ bò ó ní gbogbo ara. Bí ìgbà tí alágbẹ̀dẹ bá ń lu irin gbígbóná. Bí ẹ̀ṣẹ́ rẹ̀ ti ń balẹ̀ ni ó ń ró bí ọmọ owú. Ó dàbí ẹni pé láti òfurufú ni olúwa rẹ̀ ti yọ jáde wá, nítorí ẹnikẹ́ni ò mọ bí ó ṣe wọlé. Ó ń lu Tàfá lójú, nímú, lẹ́nu, lọ́rùn, níkùn, lẹ́gbẹ̀ẹ́, léjìká, láyà ní gbogbo ara. Tàfá kan lọ sílẹ̀ bẹ́ẹ̀ ni kò lè jàǹpátá rárá, kò lè dúra pàápàá. Onítọ̀ ń fi ojú rẹ̀ rí màbo. Kẹ̀kẹ́ pamọ́ Lápàdé pàápàá lẹ́nu. Ọ̀rìnrìn mọ́lẹ̀, ó dúró tandi lójú kan náà bí igi gbígbẹ. Kò gbìyànjú àti súnmọ́ Tàfá pé kóun ó tilẹ̀ ràn án lọ́wọ́ ká tó sọ pé kí ó ní kí òun gbà á sílẹ̀. Kí Tàfá tó balẹ̀ tán, ẹlòmíràn tún fò wọlé. Ó mú okùn, ó di ọwọ́ Tàfá, ó sì di ẹsẹ̀ rẹ̀. Ó yí ẹ̀wù tí ó wọ̀ mọ́ ọ lọ́rùn. Àwọn tí ó wà nínú ilé náà wá jẹ́ 5 báyìí. Lápàdé wà ní ìdúró, ẹsẹ̀ rẹ̀ ń gbọ̀n nílẹ̀. Tí Àmíyù náà dúró lọ́ọ̀kan rẹ̀. Ètè rẹ̀ wú kùlùbùkùlùbù, ó rẹ́rìn-ín. Ṣùgbọ́n wíwú tí ètè rẹ̀ wú jẹ́ kí ó dàbí ẹni pé ẹkún ló ń sun. Tàfá sùn sílẹ̀ gbọ́rọ́. Okùn wà lọ́wọ́ àtẹsẹ̀ rẹ̀. Wọ́n yí aṣọ mọ́ ọ lójú kítíkítí. Kò ríran rí àwọn méjì tó kù. Bóyá ìbá mà wọ́n torúkọ. Bí àjànú ni wọ́n já wọlé. Wọ́n sì sáré ṣe iṣẹ́ wọn tó bẹ́ẹ̀ tí Tàfá ò tilẹ̀ lè mọ̀ bí dúdú ni wọ́n, bí pupa, bí kòkòrò, bí gígùn. Ìdìndíjú ló wà ní tirẹ̀. Lápàdé tó rí wọn kò mọ̀ wọ́n. Tí Àmíyù ní Lápàdé jókòó ń bẹ̀ wọn. Mo ṣe bí n hàn mọ́ ni. Ó yà ọ́ lẹ́nu pé orúkọ rẹ ni mo fi pè ọ́. Láti ìgbà tó ti ń ṣiṣẹ́ ọlọ́pàá ni mo ti mọ̀ ọ́ bí ẹni mo wó. Bóyá ìwọ lè mọ̀ mọ̀ mí, ṣùgbọ́n wọn a máa wí pé ẹni tó sọ a máa gbàgbé, ẹni tó kó kì í gbàgbé. Jókòó kalẹ̀ níbẹ̀ o, kí ọwọ́ ó lè ká ọ dáadáa. Àpọ́nlé lásán ni o, nítorí bó fò sókè. Ìka ọwọ́ mi kan tó bá ọjà. Àpọ́nlé nìyá ká. Kò sí ìyá tó wà ní kàtá àmúrúkọ rẹ̀. Bẹ́ẹ̀ sì ni pé àsọjù ni pé adìẹ ní itan 3. Bọ́ bá ṣe bó ti mọ làásọ̀, 2 péré ni tá adìẹ. Mo lè fà ó ya pẹ́rẹpẹ́rẹ nísinsìnyí. Àbí wọ tágẹ́ yìí náà kọ́. Bó ti ń sọ̀rọ̀ yìí, ó súnmọ́ Lápàdé. Ó fi ẹ̀yìn ọwọ́ gbá a lẹ́nu. Ẹ̀rẹ̀kẹ́ sì ta Lápàdé ṣàì, ṣùgbọ́n kò ké. Ẹni tó bá joni lọ náà ní fi ọwọ́ lágbáni lójú látayébáyé. Lápàdé mọ ìgbà tí òun lè kọ̀yà àti ìgbà tí òun gbọ́dọ̀ faramọ́. Ó mọ̀ pé òun kò tó ẹrú tí dà níbẹ̀ yẹn. Láàrin géńdé 3 tí ọwọ́ ń hún, ó dákẹ́. Ó ń wo tí Àmíyù láì fọhùn. Ó ń wo ètè rẹ̀ méjèèjì tí ó dàbí ẹran ẹlẹ́dẹ̀ lọ́wọ́ ẹsẹ̀ Tàfá. Tí Àmíyù ní Délé, ìwọ lọ bá Jàkùmọ̀ kó o ní kí ó tètè palẹ̀ mọ́. Sọ fún un pé àparò ti jáko, gbowó bọ̀ lọ́hùn o. Ọ̀kan nínú àwọn méjì tí ó lu Tàfá jáde lọ. Tí Àmíyù tán ní Kọ́lá, ìwọ dúró ti Lápàdé yìí gbágbágbá. Èmi náà ń bọ̀, mo ń lọ ṣètò kan wá. Tí Àmíyù náà jáde lọ. Ó wá kù àwọn 3 ńlẹ̀. Lápàdé tí ó jókòó, Kọ́lá tí ó dúró tì í tó ń sọ, àti Tàfá tí ó sùn sílẹ̀ bí òkú tí wọ́n yí aṣọ mọ́ lórí. Tàfá ń gbin nílẹ̀, ó mì ìmí ẹ̀dùn, ń kérora. Lápàdé rọra ń bẹjú wo Kọ́lá, ó ń sùn, ọ̀hún à ń wò. Kọ́lá ò wo ọ̀dọ̀ rẹ̀ rárá, ṣùgbọ́n ó dúró tì í bíi sọ́jà Ìdúmọ̀tà. Fún ní Lápàdé dìde lójijì, tí ó sì so ẹ̀ṣẹ́ líle kan sí Kọ́lá lágbọ̀n. Eyín Kọ́lá lu ara wọn, àtàrí rẹ̀ sì sí sókè. Bí ẹ̀ṣẹ́ yìí ti bà á lágbọ̀n, Lápàdé tún fi ẹ̀ṣẹ́ mìíràn pàdé rẹ̀ níkùn. Kọ́lá ṣubú lulẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ láì mira, láì fọhùn, láì dúra. Ó dákú. Kọ́lá nà gbalaja sílẹ̀. Lápàdé ò tilẹ̀ yiri rẹ̀ wò nílẹ̀. Ó kú ni, ó yè ni. Ó sáré lọ sọ́dọ̀ Tàfá. Ó sì tú okùn tí wọ́n fi dè é
bí igi ìdáná. Tàfà ń kérora síbẹ̀ ojú okùn sì yún ún lọ́wọ́ àti ẹsẹ̀. Lápàdé ní Tàfà bí àwa náà ti ṣe Táíwò lánàá ni wọ́n ṣe sí ọ lónìí yìí o, mọ̀kànmọ̀kàn ló yẹ kàn ní o, pẹ̀lẹ́ o Àjàó Àró ọmọ dáadáa, èmi ni mo kó ọ sí yọ́yọ́ yìí. Tàfà dìde ọ̀nfọ̀wọ́ rárá ó ní ẹ̀ràn náà làwọn kíníjà ti jà tí wọ́n yìí ábà bó làwọn ìnàkí ọ̀hún ti já wá rí, ibo ni wọ́n ti já wá tí wọn ò lókun lọ́rùn. N ò rírú èyí rí láti ọjọ́ tí mo ti ń rìn, bí mo ti ń rin ilé ayé yìí tó gà màmá ó gèjì àmì. Ọ̀nà wo ni wọ́n gbà wọlé rí? Ẹ sì tún jẹ́ kí Tìámíyù sá lọ mọ́ wa lọ́wọ́. Báwo la ṣe wá rí ọmọ tá à ń wá báyìí? Òun nìkan ni mo sì mọ̀. Ọ̀nà wádìí orí ọ̀pẹ̀pẹ̀ báyìí o. Tìámíyù tilẹ̀ tún ti ránṣẹ́ pé kí àwọn kan palẹ̀ mọ́ níbi tí wọ́n gbé ọmọ náà pamọ́ sí. Bí àwọn tó ń bá ṣe ti rí olóbó ni wọ́n sá lọ. Òró ìmọ̀ kí wá nìyí báyìí. Lápàdé ọmọ bá ti wí kò yé òun náà. Bẹ́ẹ̀ ó sì ti lérí fún Angelina. Níbo ni kó wá fojú sí báyìí? Níkẹyìn èrò kan sọ sí i nínú. Ó ní Tàfà tún sùn sílẹ̀ bí wọ́n ti dì ọ́ lẹ́ẹ̀kan yẹn. Tún yí aṣọ rẹ̀ mọ́rí pẹ̀lú. Dúró ná kó tó sùn lẹ̀ kọ́kọ́ gbé Kọ́lá yìí lọ sẹ́yìn kùlé níbẹ̀ yẹn. Nígbà tí Délé àti Tìámíyù bá dé ọ̀wọ́ àlè ká wọn. Bí wọ́n bá sì wá dé ńkọ̀ọ̀kan àjẹ́ pé orí wọn ló takò wọ́n yẹn, pé Ọlọ́run ló bá wa mú wọn yẹn. Bí wọ́n bá dé pọ̀ ìwọ kọjú sí èyí tó bá súnmọ́, èmi náà ó sì mú èyí tó bá wà lọ́dọ̀ tèmi. Wọn ò ní fura rárá tí wọn ó fi wọlé. Wọn á rò pé dídè ni ìwọ wà ní tiẹ̀. Àwọn ò sì ní mọ ibi tí Kọ́lá lọ. Bí wọ́n bá ti wọlé lójú wọn ó ti rí nǹkan. Ṣé wọ́n rò wípé àwọn gbọ́n ni? Bí ọmọ bá gbọ́ngbọ́n kíkú lẹ́rùn, bàbá rẹ̀ á gbọ́n ọgbọ́n sísìn sí padò. Tìámíyù jẹ mí ní ìgbà tí kan ṣá, ọwọ́ sì ń hún mi láti san padà. Bí mo fi san 2 kò burú, ẹni ṣòwò náà ní jèrè. Tàfà ṣe gbogbo ohun tí Lápàdé ní kó ṣe, ó sì dùbúlẹ̀. Lápàdé fi iná sí sìgá kan ó mú, ó dá obì jẹ gbáwú, wọ́n dákẹ́. Kò pẹ́ púpọ̀ tí Lápàdé fi ń gbúrò ẹsẹ̀ lọ́ọ̀kan. Ó sọ sìgá rẹ̀ sílẹ̀, ó sì fi ẹsẹ̀ tẹ́ mọ́lẹ̀ pa. Ìró ẹsẹ̀ tó ń gbọ́ bọ́jọ́ ti ènìyàn méjì. Ó ní kí Tàfà múra sílẹ̀. Tàfà ṣe Tìámíyù àti Délé sì wọlé dé. Bí Tìámíyù ti ń wọlé bọ̀ lọ́nàánú mọ́ ọ̀rọ̀, ó ní Lápàdé àánú rẹ̀ ṣe mí púpọ̀. Kíní tó ń sún ọ sínú irú apọn báyìí nígbà tó jẹ́ pé o ti kó nínú iṣẹ́ ọlọ́pàá. Kò tún wá ń ṣàtójú bọ̀, ó wá ń yọjú sí nǹkan tí kò kàn ọ́. Ó wá ń fi ọrùn ara rẹ̀ bọ ìjàngbọ̀n. Ó ń yọjú ràn ìjàngbọ̀n tí ò sí ń lé. Ó wá ń ránṣẹ́ sí èyí tí Ọlọ́run ò fi sí sàkánì rẹ̀. Ó wá ń tanná wá. Kí ló sún ọ débẹ̀ ọjà rẹ̀? Ṣùgbọ́n o bí ìyà tẹ́nìyàn bá máa jẹ́ bá wà ní Kánò tí olúwa rẹ̀ sì wà níbàdàn náà, ńgbà tí àkókò ìyà bá máa tó fúnra rẹ̀ ni yóò dìde nílẹ̀ níyìn tí ó gbọ̀nà Kánò lọ. Ìyà tí ó tọ́ sí ọ tí o kò dúró jẹ kí o tó kúrò níṣẹ́ ọlọ́pàá ni o máa jẹ báyìí. Orí àwọn kan tó o bá ṣe jọ́ngbà náà ló wá mú ọ báyìí. Ó ní kò jẹ́ kó o jókòó rẹ jẹ́jẹ́ sóko kọ́ ọmọ fìkúté jẹlá fún. Bóyá ẹnìkan tó sì gbàyàwó ẹ̀ ló ń sàásí ọ, tàbí ẹnìkan tó fẹ́ súpó bí ọba kú. Àní ẹnìkan tó fẹ́ jogún rẹ, ìwọ lọmọ ẹni tó ń sàásí ọ o. Bóyá o kò sì mọ̀. Lápàdé dákẹ́ kò fọhùn. Kí ni ènìyàn wí? Tìámíyù ń bá ọ̀rọ̀ rẹ̀ lọ. Ẹnìkan ń bẹ tí ń bi Ọlọ́run pé kí o kú. Nítorí náà bó o bá jàjà kú, nǹkan ṣẹnu re fólúwa rẹ̀. Nítorí náà ibi tí ọ̀rọ̀ rẹ̀ dé dúró báyìí, a gbọ́dọ̀ pa ọ́ ni. Obìnrin tó bá fojú korò orò á gbé. Bẹ́ẹ̀ ni tìrẹ yìí, o ti rí ohun tí ènìyàn kéré kí a sì tó pa ọ́, a ó fojú rẹ̀ ráre dáadáa. Ìwọ lọ kọ lẹ́tà sí túláàsì. Túláàsì sì ti dé báyìí. O ti já ipa wa. Bẹ́ẹ̀ ni ènìyàn kì í já ipa wa kó wà láàyè. Àṣírí wa kì í ṣe àṣírí mọ́ títí ó fi kú. A ò sì fẹ́ kí o dé ọ̀nà oúnjẹ wa. A ò fẹ́ kí o gbọ́n oúnjẹ bọ́ lẹ́nu wa. Bó bá ṣe ti àwọn ọlọ́pàá ni, bí wọ́n dọdẹ wa sí lọ́dún 10, àyà wa ò lè já. Ẹ̀rù kì í bodò, ẹni tí yóò wọdò lẹ̀rù ń bà. Àwọn ọlọ́pàá ni ominú ń kọ nígbàkúùgbà tí wọ́n bá gbórúkọ wa. Àwọn sáà tí ń wá wa nísinsìnyí ó tó ọjọ́ 7 kan. Wọ́n ní àwọn ń wá wa kiri. Bẹ́ẹ̀ ni a kò kúrò nílùú Ìbàdàn lẹ́ẹ̀kan.
wọn ò tí ì wá ká wa mọ́lé níbí yìí bíi tirẹ̀ ìwọ sì wá ti mú rẹ sọ̀bọ̀lọ̀sọ̀bọ̀lọ̀bọ̀ àárín wa ìwọ gbóòórùn wa o sì ń tọ̀ wá bọ̀ ọ̀tọ̀pá wa dé ibùbá wa ọmọ láyà o a ò lè dá ọ sí ẹni bá ṣe ohun tí ẹnìkan ò ṣe rí ojú ẹ̀ á rí tí ẹnìkan ò rérè ó dákẹ́ díẹ̀ ó gbé tọ́mì ó fọwọ́ kan ìtì rẹ̀ tí ń dùn ún ó tún bá ọ̀rọ̀ rẹ̀ lọ ní àfi bí ọba wa gbọ́n tí ó tọrọ àforíjìn tí ó bẹ̀ wá tó ní ká gbà ó sínú agbo wa bí ọba di ara wa ó wà wo wa kó o mọ bá wa ṣiṣẹ́ pọ̀ kó o mọ báwọn ọ̀tá wa jà kó o mọ bá wa dáwó bó o bá fẹ́ ṣe èyí ó múlẹ̀ pẹ̀lú wa bí bẹ́ẹ̀ kọ́ a ó palẹ̀ rẹ mọ́ tó bẹ́ẹ̀ tí ẹnikẹ́ni kì yóò rí egun rẹ mọ́ láéláé tí Tàfá Òṣòro ní tirẹ̀ ǹta ni yóò béèrè rẹ̀ kára yóò tó bẹ̀rẹ̀ sí fura pé kò sí nílùú a ti tó oṣù 6 lẹ́yìn tó bá ti rá wọn á ní ẹ̀wọ̀n lọ́wà ṣùgbọ́n ní ti ìwọ Lápàdé a ó kọ́kọ́ jẹ́ kí o kọ lẹ́tà kan sí ilé sí àwọn ará ilé rẹ pé ò ń lọ sí Èkó ní ìlọ ìkánjú ó sì fọwọ́ sí tipátipá lágbára túláàsì kí wọ́n tó bẹ̀rẹ̀ sí wá ọ ọ̀sẹ̀ kan ti kọjá àwa ó sì ti palẹ̀ rẹ mọ́ tán kí ìwádìí kankan tó lè bẹ̀rẹ̀ bí wọ́n ti gbọ́nlé àná náà ni wọ́n gbọ́nlé alárinà ṣùgbọ́n a lè fún ọ ní ipò pàtàkì láàrin wa ká dá ọ lọ́lá ká fi ọ ṣe kókó kan nítorí olóye ènìyàn ni ó ṣe ó dájú pé ó lè ṣàkóso nǹkan lọ́nà tí ó dára ojú la ti mọ iyán tó máa yó ni ìwọ gan ló lè mọ̀nà àti máa ta àwọn ọlọ́pàá jẹ ṣé o lè ní mẹ́sì o lè tọ̀ lórí àpáta a ó lè máa sá fún wọn a ó lè máa rú wọn lójú bó bá yẹ ká fún wọn lóbè ọmọ ẹni tó tọ́ sí ọmọ iye tó tọ́ sí ìwọ náà á sì mọ rí tìrẹ pọ́n láńbẹ̀ a kì í ro èkuru ká má pọ́n ọwọ́ rẹ̀ là rẹ́rìn ó tún fọwọ́ kan ìdí rẹ̀ kọlọ́bọ̀ ó tún bá ọ̀rọ̀ rẹ̀ lórí gbogbo àwọn tí o rí tí wọ́n ń dán nígboro yẹn ìwọ mọ ọ̀nà tí olúkálukú wọn fi ń rówó ni ìsàlẹ̀ ọ̀rọ̀ mọ̀lẹ́gbin o ẹni tí ó bá sì mọ ibi tí ọlọ́lá ti lọ́lá rẹ̀ arí àsákó ní sà á rò pé bí òun bá múra ṣiṣẹ́ òun náà lè máa dán kò mọ̀ pé gidi ọmọlà ká ṣiṣẹ́ gbé ẹrú ọ̀dà nǹkankan ọ̀rọ̀ tí mo ń sọ yìí ọ̀rọ̀ ara mi kọ́ o ọ̀rọ̀ olórí wa pátápátá ni o bí mo ti jáde lọ lẹ́ẹ̀kan yẹn mo lọ sọ fún pé a ti rí ọmọ ni mo lọ bí pé kí ni ká ti sí ọ òun ló ní kí n fi síwájú rẹ pé owó lọ gbà ni àbí ikú ló wù ọ́ kó Jàkùmọ̀ fúnra rẹ̀ ló rán mi o Jàkùmọ̀ gbẹ́kúta bàbá mugbómugbó àbójú pọ́n bí ẹ̀jẹ̀ abètè bí ètè àti òro abínú orí fífìlà débàdí òun ló rán mi sí ọ òun ló ní kí n dárúkọ òun fún ọ pẹ̀lú wípé bóyá ìwọ náà ó ti máa gbọ́ orúkọ òun ǹjẹ́ ìwọ ló ṣe o Lápàdé 1000 náírà tó ní kí n fún ọ yìí lọ́gbà ni àbí kí àwọn ọlọ́pàá rí òkú rẹ gbé nínú odò Kúdẹ̀tì nígbà tí òjò kan bá ṣẹ̀ṣẹ̀ rọ̀dá lọ́jọ́ kan tí ó bá ti tó ọ̀sẹ̀ méjì tí ó ti rá ńgbà tí ó sọ̀rọ̀ dé ibi tí owó yìí ó fọwọ́ kan àpò rẹ̀ Lápàdé wo àpò agbádá rẹ̀ ọ̀hún ó sì rí pé kì í ṣe ikùn tí Tìámíyù yọ ni ó tóbi tó bẹ́ẹ̀ bí kò ṣe owó ló wà lábẹ́ agbádá rẹ̀ Lápàdé dákẹ́ sí i ó ń wò ó ń ronú Tìámíyù dẹra sílẹ̀ ó gbé àga kan ó jókòó lé ó ní Délé bá mi gbá Tàfá lẹ́nu lẹ́ẹ̀mẹ́ta nítorí ó nà mí púpọ̀ lẹ́ẹ̀kan kí o wá tú sílẹ̀ mo ti dáríjìn ẹni abáfẹ́ lọ́mọ rẹ̀ wú ni n ó ti torí Lápàdé foríjì Tàfá mi Lápàdé bá dàpọ̀ mọ́ wa Tàfá náà bẹ̀rẹ̀ ìgbádùn nìyẹn ṣùgbọ́n kọ́kọ́ bá mi gbá a lẹ́nu ná ká pé irú Tàfá ń nà mí ṣùgbọ́n òjò ló kó ẹyẹ lépọ̀ má díẹ̀ bí kì í bá ṣe bẹ́ẹ̀ ó yẹ kí ó lè mọ̀ pé èmi kì í ṣe ẹgbẹ́ rẹ̀ Délé súnmọ́ Tàfá níbi tí ó sùn sílẹ̀ bí òkú sí ó sì bẹ̀rẹ̀ tí láti tú okùn tí wọ́n fi dè é aláìmọ̀kan lẹ́sẹ̀kẹsẹ̀ ọwọ́ Tàfá fò jáde bí ẹdun àrá ó sì sọlù Délé lágbọ̀n Délé ṣubú lulẹ̀ ó ń ta bíọ́bíọ́ bí Tìámíyù ti yí ọrùn po láti wo ohun tí ń ṣẹlẹ̀ Lápàdé bò ó bí ẹkùn mẹ́rin ó sì lọ́ sapara rẹ̀ mọ́ ọ lórí ó fún un mọ́ ọ lọ́rùn ó sì dé ní ìdìndéjó ó wá mú okùn kan nínú èyí tí wọ́n fi dè Tàfá
ó fi de Tìámíyù, ó tún mú okùn mìíràn dé Délé. Lápàdé ní Tàfá dàrún ní sa èmi Tàfá rèé, èmi Ègìrìpọ̀ ọmọ Láwálé, èmi Àjàó àrò ajámọláyà bí ẹ̀fúùfù òjò tí gbé ní sánlẹ̀ tí yí sọmọ ni lórí kítíkítí, èmi Alọ́májà ọmọ àlè lọ. Lápàdé ní ó tọ́ kí ọmọ kí ara rẹ nísinsìnyí, ọ̀wá sí ti mọ́ kí ara rẹ látẹ̀kan, wá lọ gbé Kọ́lá wá níbi tó fi sí. Déun náà lókùn kó tó tají. Tàfá lọ láìpẹ́ ọwọ́ Kọ́lá dé tuurutu, ó sì sọ mọ́lẹ̀ wọ̀. Ó fa aṣọ tẹ́rẹ́ ya létí sapara Tìámíyù, ó sì fi ṣe okùn di Kọ́lá lọ́wọ́ lẹ́sẹ̀. Ó pòjògbó rẹ̀ dáradára kí ó tó fi dì í, àdìtú ló fi dì í, ọ̀rá kínníkínní. Lápàdé lọ sí ibi tí Tìámíyù gbé yí kítọ́kítọ́ ńlẹ̀. Ó tọwọ́ bọ àpò àyà rẹ̀, ó sì kó owó ibẹ̀ jáde. Ó ní àbí alumọ́ni owó náà ni. Ó sì wò láwò tún wò, kò sí káńtáfèètì kankan níbẹ̀. Ó rẹ́rìn-ín ńgbà tó rántí pé owó Ìjẹ̀bú ni ọ̀pọ̀lọpọ̀ ènìyàn pè ní owó alumọ́. Ó yẹ gbogbo owó yìí wò kíákíá, kò rí alumọ́ níbẹ̀. Ó pọ̀ púpọ̀, ó sì wíní kẹ̀kẹ́, kò rí ọ̀kankan níbẹ̀ tí ó ní àléébù kankan. Ó ní láti pọ̀ tí iye tí Tìámíyù pè é lóòótọ́. Owó ògógó ló sọ. Lápàdé bú sẹ́rìn, ó ní ìwòye àná ni mo rí owó tòlótòló kan tí ó tó báyìí náà rí nínú ìgbẹ́. Mo tilẹ̀ tí ì káwò nǹkan tó sọ pé wọ́n na. Ó tún dòní mo tó pàdé oríire míì kó tó tó ọ̀sẹ̀ kan. Bí nǹkan bá ń lọ báyìí mo ti dolówó. Ó ka 100 nínú kọ́rẹ́ǹsì náà, ọ̀nà sí Tàfá. Ó ní Tàfá tí ẹnì yìí ìwọ náà mọ fèyí jẹun. Tàfá náwó gbà á, ó bẹ́rí bí ọlọ́pàá. Ó ní ajé o, ọmọ ògúngúlú sọ, eégún, kúdí, mọ̀ní, káàṣì, kọ́rẹ́ǹsì, bébà, owó ló wá ya yẹ̀yẹ́ sí ń báyìí. Àdúró èyí fẹ́mi nìkan ṣoṣoṣo wọ́n ti ṣe é tán. Ẹni bá mọwọ́ wẹ̀ abágbà jẹun. Orí mi pé ó sì tún lé gọ́tà kan. Mo ti lọ wájú, mo ṣúọ̀, mo mú nọ́mbà tó jẹ. Ó bẹ̀rẹ̀ sí kọrin, ó ń jó. Ó ń wí pé níbi wọ́n gbé sórí burúkú Tàfá ò sí ń bẹ̀. Ńgbà tó ṣe ó tún kọrin báyìí. Ire ní tèmi tirẹ̀, bádìyẹ fẹsẹ̀ tanlẹ̀, ire ló ń wá, ire ní tèmi tìyẹ. Ó ń jó, ó ń yọ̀, ó ń pàtẹ́wọ́, kò rí irú rẹ̀ rí ni, kò ṣe bá wí. Lápàdé ní Tàfá síwọ́ ọjọ́ o, kó nílò ọ̀dàlù. Iṣẹ́ wa ò tí ì parí lónìí o, a ò tilẹ̀ tí ì kó fèrè kankan báyìí ni. Àfi iṣẹ́ tí Tìámíyù rán sí Gbẹ́kúta àbó ti pè é. A ò tí ì gán ní kankan, a ò tí ì ṣe é dà. Ńgbà tí a bá rí Tọ́lání tán, tí a bá fi lé Angelina lọ́wọ́, bí a bá pe onílù tí à ń jókòó láì fi, ó ráàyè jó, ó ráàyè mu sìgá tẹ̀rùn nígbà náà, ó rí ẹmu ògèdè mu lè yán gàkìgàkì lórí. Ṣùgbọ́n ká tó máa bá iṣẹ́ wa lọ, kọ́kọ́ bá mi san ìgbà títí Tìámíyù jẹ mí fún un ní làwù làwù làwù. Kí ni mo fi ṣe lẹ́ẹ̀kan tó fi ń gbá mi lẹ́nu? Ẹ̀san dé báyìí, bá mi gbá a létí san. Tàfá dìde, ó lọ bá Tìámíyù nílẹ̀. Ọ̀rọ̀ náà ò dára rárá ni, kò ṣeé máa ròyìn rárá. Tìámíyù tí ò tí ì bọ́ nínú ìrora ti àkọ́kọ́ tí Tàfá tún wá dojúkọ láti fìyà jẹ lẹ́ẹ̀kejì. Ìwù gan ló ń wu nísinsìnyí. Ó kúrò ní pé ń sunkún, ó ń dòwèrè nílẹ̀ bí òkú ejò tí òun ń ta sí lára. Ẹ̀jẹ̀ ń dà lẹ́nu rẹ̀, ahọ́n rẹ̀ sì yọ jáde lẹ́nu rẹ̀ bí ajá tó ṣẹ̀ṣẹ̀ sáré tán. Ó jìyà ìyà tí Júdásì jẹ kò níjọ́sí, òun ló jẹ́. Tàfá ń lù ú bí ẹni ń lu bàrà. Lápàdé ní Tìámíyù, ṣé èmi ni wọ́n rí iye nínú àgbàrá báyìí àbí wọ? N ó wọ kágbó ẹyin rẹ̀ ní fílànà. Àbọ̀ ọ̀gbọ́ bẹ́ẹ̀ rí, sọ fẹ́ fà mí lọ sọ́run ni? Ǹjẹ́ ìwọ fúnra rẹ kọ́ ló kọ́kọ́ débẹ̀ báyìí? Ọjọ́ tèmi ò tí ì pé o. Èmi ti ń wọ̀dágbére nílé pé n ò ní padà. Àwọn ará ilé wo ti mọ retí mi báyìí. Ìyẹn ni kò ní já kí èmi ó lè sìn ọ́ lọ sọ́nà ọ̀run báyìí. Ṣùgbọ́n bó bá dọ̀hùn, bá mi sọ fún ọ pé èmi náà ń bọ̀ títí ọdún 62. Mo ní nǹkan díẹ̀ ṣe
kí n tó máa bọ̀ kí n kàn kọ́lé díẹ̀ sí i kí n ra mọ́tò díẹ̀ sí i kí n bímọ díẹ̀ sí i kí n fẹ́yàwó díẹ̀ sí i kí n sì máa bọ̀ wá bá Ọlọ́run bí mo bá ti ṣe tán ni wọ́n máa bọ̀ kẹ́ ẹ má wulẹ̀ retí mi ṣùgbọ́n kò ìyá báyìí o sì jíṣẹ́ bọ́ ọ bá dọ̀hún o nítorí bọ́ ọ bá jíṣẹ́ ohun tí n ó fi ojú rẹ kàn nígbà tí mo bá bá Ọlọ́run yóò ju tàárọ̀ yìí lọ tí àmì yóò ń gbé nílẹ̀ ó fẹ́ dáhùn ṣùgbọ́n lápàdé ọ̀jẹ́ lápàdé ní dúró gbọ́ tèmi náà o èmi kọ́ ni yóò pa o ìwọ náà lọ́ọ́ para rẹ o ẹnìkan ò ní pọ̀ bọ ọ̀bọ ní ọ̀para rẹ̀ lọ́nà kínní mo fẹ́ kọ́kọ́ rán ọ padà sí jàkùmọ̀ yín ẹni tọ́ràn ní níṣẹ́ sáà ní láti fi àbọ̀ rẹ̀ gbọ́ bá mi sọ fún un pé ó ṣe o mo dúpẹ́ o mo rí owó tí ó fi ránṣẹ́ gbà pé mo gbà o nítorí aládé kì í kọ́mọ sì sọ fún un ohun tí mo fi ṣe ìwọ ikọ̀ rẹ̀ lálejò jẹ́ kó mọ bí Tàfá ti tọ́jú rẹ̀ tó sì tún sọ fún un pé mo ń fẹ́ irú owó yẹn sí o bó bá tún kù sọ́wọ́ rẹ̀ irú èyí tí mo fẹ́ jù gan ló fi ránṣẹ́ sí mi yẹn òun ni mo máa ń lò jù mò ń kó owó kan bá ìjọ lọ́wọ́lọ́wọ́ kò sì tí ì pé rárá mò ń fẹ́ ìrànwọ́ sí i iyekíye tó bá tún kù lọ́wọ́ rẹ̀ kí ó fi ránṣẹ́ sí mi o bó ṣe kọ́bọ̀ èmi ò ní kọ́ o nítorí ó kéré ni kò jẹ́ ń fún ọ ńlàgbá hun tí Àmíyù fọwọ́ kan ìpàkọ́ rẹ̀ ó sì méré lápàdé ní sì tún bá mi sọ fún un pé nípa ti ẹgbẹ́ gbọ́mọgbọ́mọ tó ní kí n wá wọ̀ ìwọlé tiwa ni o àwa kì í bá wọn ṣe ẹgbẹ́ dánàdánà tàbí ẹgbẹ́ fọ́léfọ́lé tàbí ẹgbẹ́ mugbómugbó tàbí ẹgbẹ́ tọ́ọ̀gì nílé tiwa wí fún jàkùmọ̀ yẹn pé lápàdé ni wọ́n sọ mí ní tèmi o kì í ṣe jàǹdùkú wí fún wọn pé owó rẹ̀ ni mo lè gbà o n ò ní nǹkan fi ẹgbẹ́ rẹ̀ ṣe o sọ fún un pé ẹgbẹ́ jalejàwé tọ̀ nínú omi o wípé mo gbọ́ ṣùgbọ́n n ò gbà o tí Àmíyù mẹ́họ̀ nílẹ̀ bí ẹlẹ́dẹ̀ igbá àyà rẹ̀ ń dìde ó ń rinlẹ̀ bí ó ti rí òun mẹ́ ó bẹ̀rẹ̀ sí dáhùn lákọlákọ kí lápàdé tó sọ̀rọ̀ tán ó ṣe yé mo gbọ́ o mo gbọ́ o n ó jíṣẹ́ yín o n ó jíṣẹ́ yín o bí mo bá mọ̀ pé báyìí ní orí ni ǹbá má kó sínú ọ̀ràn yìí o ẹ sáà dákun ẹ má pa mí ẹ dákun ẹ má pa mí o n ó jíṣẹ́ o yé lápàdé ní o ṣeun tí Àmíyù ń bá mi jíṣẹ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó wà nílẹ̀ ń rápálá Kọ́lá ń jí bọ̀ nítorí ó ń yíra padà lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó ń yíra pa nígbà tó yá ó bẹ̀rẹ̀ sí ní kérora gbogbo wọn fi agbára mí bí ẹni pé nǹkan dí wọn lọ́nà fún tàbí pé wọ́n hanrun wọ́n dàbí ẹran tó dẹ́sẹ̀sẹ̀ paálẹ̀ wọ́n ń súnmọ́ sí ikún sì ń yọ gbàlàgbàlà nímú tí Àmíyù ó yípọ̀ mẹ́ẹ̀jẹ̀ tí ó ti wà níbẹ̀ tẹ́lẹ̀ omi ń dà lójú rẹ̀ kòròkòrò gbogbo ojú náà sì wú tòmùtòmù bíi ti òkú ọjọ́ mẹ́rin lápàdé ní ó dára o ọ̀rọ̀ wá kú ọ̀gan tí Àmíyù mo ní ọ̀rọ̀ kan bí ọ́ ó di ẹ̀ẹ̀mejì tó jìyà lónìí àánú rẹ̀ sì ń ṣe mí lóòótọ́ ni ìyà ti mọ́ ọ lára bí ewúrẹ́ ìsò èlùbọ́ ṣùgbọ́n kú lónìí pàá lọ́la ara ní fàbọ́ sí o kò wù mí kó o tún jìyà mìíràn mọ́ lónìí bẹ́ẹ̀ sì ni ọwọ́ kì í yé ń Tàfá mi bí ọba wa mọ̀ wípé ìyà rẹ ti tó lónìí bí mo bá ń bi ọ́ léèrè ohun tí n ó bi ọ́ ni kí o máa dá mi lóhùn kíá tètè máa dá mi lóhùn bí o kò bá tún fẹ́ tọ ọwọ́ Tàfá wò lónìí bí o bá sì fẹ́ ò lè dágun láàmì ìbéèrè mi ò ṣòro níbo ni ọmọ tí a wá wà níbi tí a ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà la tún padà sí ńbo lo ní kí gbẹ́kúta gbé ọmọ náà lọ tí Àmíyù húkọ́ ó sì hà fún ó tú kẹlẹ̀mbẹ́ ẹlẹ́jẹ̀ jáde bí ó ti fẹ́ mọ́ dáhùn Kọ́lá ní ọ̀gá tí Àmíyù ẹ fẹ́ ṣòfófó ẹ gbàgbé bí wọ́n ti ṣe gòkè tó dalẹ̀ níjọ́sí ṣé ẹ ti gbàgbé ni ẹ má má fọhùn o ẹ má fi kà ṣeré o ẹ má fi kú ṣeré o nítorí ọ̀dàlẹ̀ ni wọ́n kà yín kú o lápàdé rántí pé ó ń kà nípa ẹnìkan tí ń jẹ́ Gòkè tí wọ́n kọ́ sọ pé ó sọnù nínú ìwé ìròyìn
ó tó ọ̀sẹ̀ méjì lẹ́yìn tí wọ́n kọ́ lọ nínú ìwé ìròyìn kí wọ́n tó wá rí òkú rẹ̀ gbé nínú odò Ògùnpa lọ́jọ́ kan báyìí tí àgbàrá kún inú rẹ̀ ó wú bèmùbèmù. àwọn ọlọ́pàá ò tirẹ̀ tí ì parí ìwádìí ohun tó fa ikú rẹ̀ títí àṣé àwọn ará agbélọ́pàá tí Àmíyù ní jẹ́ kí n dáhùn Kọ́lá bí mo kú báyìí n ò kú àkúrun mo lọ́mọ ńlé ìyà tí mo jẹ lónìí ti tó gẹ́ ṣe rí ọjà rí lápàdé oko kan báyìí ni wọ́n ó gbé lọ lẹ́bàá Mọ́níyà lọ́nà Ọ̀yọ́ ìyẹn bí wọn ò bá tilẹ̀ tí ì lọ báyìí bẹ́ẹ̀ bá ti dé Mọ́níyà ẹ̀yà sọ́nà Jàyè kẹ́ ẹ máa lọ títí ẹ ó fi dé odò kékeré kan báyìí ọ̀nà làgbẹ́ kan yà lára odò ọ̀hún nídìí ọ̀gbẹ̀kẹ́tẹ̀ kan báyìí lọ́wọ́ òsì ọ̀nà gbòòrò kan báyìí ẹ yà níbẹ̀ ẹ máa gbúrò abà kan tòsí ẹ máa lọ sábọ̀ ọ̀hún ẹ bá jàkùmọ̀ níbẹ̀ bó bá ti lọ ńbẹ̀ ni yóò lọ. Lápàdé ní Ọlọ́run yọ tí Àmíyù orí rẹ̀ fẹ́ ọ mo kọ́kọ́ ṣe bí òní dáhùn ni pé bọ́yá ó sì bí Kọ́lá ti kọ́ ọ bá gbádùn ara rẹ̀ dáadáa lónìí ọba máa rántí láéláé ní ti ìwọ Kọ́lá ń tiẹ̀ tó ní kí tí Àmíyù ọmọ fọhùn ká sọ́ra o àgùntọ́gbọ́n sásẹ̀ ẹ̀bì tí ń pa á tó ń bọ̀ sí olóbèrè kúrò abara pàṣípàṣì bí tí Àmíyù bá sẹnu kọ́íkọ́í ni ìwọ gan lọ́ba máa bẹ́ẹ̀ kó sọ̀rọ̀ sọ́ra rẹ̀ sá o máa àwọn tó lè máa dá sọ̀rọ̀ wọn o bó o bá tó sọ̀rọ̀ tó ju ẹnu rẹ lọ wọ́n jẹ́ kí tàbá kọ́ ìwọ náà ní nǹkan tí o kọ́ ní kékeré wọ́n sì jẹ́ kó fi àbúrò ikú hàn ọ́ ìwọ abánirọ́ọ̀nù lásánlàsàn yìí ìwọ rí odò ń gbé òmùwẹ̀ báyìí ìwọ tí ọ̀mọ̀wẹ̀ ńlọ fẹ́ rárí wọ̀ ọ́ wèrè ní súnà rẹ ìwọ tí Àmíyù ó kù ìbéèrè kan ṣoṣo tí n ó bí ọ kí n tó máa lọ kí lẹ máa fi àwọn ọmọ tí ẹ bá jí gbé ṣe àbí kí n kúkú gbọ́ èyí tí ó kàn mí kí ni ẹ fi ọmọ tí ẹ gbé lánàá ṣe. tí Àmíyù dákẹ́ kò fọhùn inú bí Lápàdé ó ní Tàfá bá mi yọ léyìn méjì wá yọ méjì òkè ẹnu rẹ̀ kó lè pè jí. Tàfá rẹ́rìn ìyàgì ó jáde lọ ó mú òkúta kékeré kan lọ́wọ́ bọ̀ bí ó ti wọlé dé ni tí Àmíyù ní ẹ dákun ẹ jọ̀wọ́ èmi kọ́ n ò gbọ́dọ̀ wé ní èyí tí mo ti sọ yìí náà yọ dọ̀ràn sí mi lọ́rùn ẹ jọ̀wọ́ n ò gbọ́dọ̀ wé ní. Lápàdé kọjú sí Tàfá ó ní yọyín ẹ̀ méjì ọjà rí iyín òkè méjì. Tàfá ní kí làáké ṣe tí ò lè lági kí làbí kó ṣe tí ò lè pààyà ẹ̀ lẹ́kún kí làgbàrá òjò ń ṣe tí ò lè gbọ́ ọmọ díẹ̀. ó lóṣó tì í ó fi ọwọ́ òsì sí ètè rẹ̀ òkè sókè ó sì fi òkúta gbá a léyín méjì nínú eyín tí Àmíyù tẹ̀ sínú lẹ́sẹ̀kẹsẹ̀ ó sì lọ̀bù sí tò. Tàfá fi ọwọ́ ọ̀tún gbá eyín méjèèjì mú ó mì wọ́n jìgìjìgì ó fà wọ́n tu ó sì fọ́n wọn dà sóde bí ẹyọ àgbàdo. tí Àmíyù túbọ̀ ń hu bí ajá ẹnu rẹ̀ ń ṣẹ̀jẹ̀ wọ̀rù ẹ̀jẹ̀ náà sì ń sàn sí lágbọ̀n àti ẹ̀rẹ̀kẹ́. Lápàdé ní nbí tí àánú àwọn ọlọ́pàá ti ń ṣe mí nìyí o ǹjẹ́ bí wọ́n bá lè ṣe yín bí èmi ti ń ṣe yín yìí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí ń rú wọn lójú kọ́ ni wọn ìbá tètè máa rídìí rẹ̀ ṣùgbọ́n wọn ò láṣẹ láti fagbára mọ́ yín àìṣe ọlọ́pàá mi mọ́ ló jẹ́ kí èmi ó ráàyè láti máa fa òtítọ́ yọ lẹ́nu yín bí ìgbà tí mò ń yọ obì nínú àpòpò rẹ̀ yìí ọ̀nàkọ́nà tí ó wù mí lèmi lè fi ṣe ìwádìí tèmi ohunkóhun tó wù mí lèmi lè fojú arúfin rí kí n lè fi rédíò òótọ́ múlẹ̀ bí ẹ̀yin ti ń sá fún àwọn ọlọ́pàá ni àwọn náà ń sá fún yín ejò ń sá òrejò ń sá ṣùgbọ́n èmi kì í sá ní tèmi ohunkóhun tí ojú yín bá rí lọ́wọ́ mi ìṣòro ẹ̀kú àmúmọ́ra ni iṣẹ́ yín ló mú yín jìyà lọ́wọ́ mi o ìṣò ẹni ní mú ní tọwọ́ bepo ohun tí ojú òkú bá rí nísà ikú lọ́fà àánú wọ tí Àmíyù fẹ́rẹ̀ máa ṣe mí bó ti ń wo bí ajá yìí ṣùgbọ́n kò ṣe mí àánú Tọ́lání ló ń ṣe mí àti àánú Angelina ẹ lọ gbé ọmọ ọlọ́mọ tí ò jìyà rí pamọ́ sóko olóko Ọlọ́run lọ́mọ tẹ́ ẹ fẹ́ fi ṣe ẹ ṣàdédé gbé kó nílùú láì béèrè lọ́wọ́ òbí rẹ̀ kí ni kí ẹ̀gbọ́n rẹ̀ ó ti délé ròyìn rí kí ni kó sọ fún ìyá ọmọ akẹ́yìn di ẹ̀jẹ̀ nìyẹn ẹ mọ̀ pé èdè ń ro adìẹ gbọ́nà tí Àmíyù kí n bí ọ lẹ́ẹ̀kan sí i sì dá mi lóhùn kí á lẹ́ẹ̀kan yìí o kí n má tún sí ọ bí mo ti sí ọ lẹ́ẹ̀kan nítorí bóyá o tún fẹ́ fi eyín rẹ jẹran láyé rẹ̀ mo tún lè ní kí wọ́n bá mi yọ sí ilé eyín rẹ báyìí
bọ́ ọ bá fi ìdáhùn falẹ̀ kí ni ẹ fẹ́ fi ọmọ ọlọ́mọ tí ẹ̀ ń jí gbé ṣe. Tìámíyù mẹ́kànlẹ̀ hùn ó ní n ò mọ tí wọ́n fi wọ́n ṣe bí wọ́n bá ti gbé wọn kúrò lọ́dọ̀ mi tán. Tiwa ni ká gbà wọ́n pamọ́ ní wàràǹsọ́sà tí wọ́n bá gbé wọn ká sì gbé wọn fún ẹni tí wọ́n bá ní ká gbé wọn fún. Bí onítọ̀hún ó ti ṣe wọn àwa kì í mọ̀mọ́. Ojú Ọlọ́run tó bí mo bá parọ́ o. Lápàdé fòyìnbó ní alright. Ṣé ẹ kò sáàtì ìfitọ́lá ní tí àwa ń wá ṣe nǹkan kan? Tìámíyù ní nǹkan kan ò tí ì sí ọmọ tí wọ́n gbé pamọ́ sọ́dọ̀ mi lánàá. Lápàdé ní ẹ kò tí ì fi gúnṣẹ́. Tìámíyù ò dáhùn. Ẹ kò tí ì tá látúntà kò tó dáhùn mọ́. Lápàdé wò ó nílẹ̀ títí ó ní orí mi tilẹ̀ wá gbóná báyìí. Ó ti dàrú pátápátá. Pípa ló yẹ ká pa ẹ̀yin olórí burúkú wọ̀nyí. Ṣùgbọ́n wọ́n ní pa yín. Wọ́n fà yín lé ìjọba lọ́wọ́ ni. Ìyẹn gan ò sì tí ì yá. Dídè tí ó wà nìyí tí n ó fi yín sílẹ̀ sí títí n ó fi ti Mọ́níyà dé. Tí mo bá wá bá ọmọ náà ní Mọ́níyà bó ti júwe fún mi, tí mo bá láàyè, tí mo bá alábarapá, tí mo bá pé òye orí rẹ̀ ń bẹ níbẹ̀, n ó gbé wá sí Ìbàdàn fún ẹ̀gbọ́n rẹ̀. Wọ́n ẹ̀sẹ̀ wá sí yín láti wá tú yín sílẹ̀. Títí di ìgbà yẹn orí okùn yìí lẹ́wà níhìn. Ọ̀yá Tàfá. Délé fọhùn níbi tó dùbúlẹ̀ sí lórí okùn. Ó ní ẹ dákun ẹ má tí ì lọ jàre, ẹ má tí ì lọ. Èmi ó sòótọ́ ní tèmi nítorí n ò lè máa jẹ̀rora níyìí títí ẹ ó fi dé. Mọ́níyà lè ń lọ yìí. Gbà tẹ́ ẹ bá débẹ̀ tẹ́ ẹ bá rí i pé irọ́ ni Tìámíyù ń pa fún yín, ẹ lè mọ́ padà tààrà sọ́dọ̀ wa níyì. Kẹ́ kọ́kọ́ máa wọ ọmọ ọ̀hún lọ lọ́hùn. Àwa wá sùn kalẹ̀ níyì láì rí ẹni tú wa sílẹ̀. Bẹ́ẹ̀ ni bí ẹ bá dé Mọ́níyà tẹ́ ẹ béèrè, wọ́n sọ fún yín pé àwọn ọmọ ẹnì kankan tí ń jẹ́ Gbékútà níbẹ̀. Èmi ò kúkú kakọ kíákíá kí ẹ lè tú mi sílẹ̀ ní tèmi. N ò lè wá bá wọn kú sórí irọ́. Ọ̀nà Mọ́níyà kọ́ ni oko Jàkùmọ́ wà o. Ọ̀nà Kèrèkú ni o. Bí ẹ bá wọkọ̀ ní Mọ́kọ́lá, ẹ bá dé Onídùndú. Ìyẹn bí ẹ kò bá rí ọkọ̀ tí ń lọ tààrà sí Ìkèrèkú. Bí ẹ bá rí ọkọ̀ Ìkèrèkú, ó ní kí ẹ wọ̀. Ẹ máa sọ̀kalẹ̀ ní ìyànà Onídùndú. Ṣùgbọ́n bí ẹ kò bá rí, ẹ wọkọ̀ tí ń lọ sí Ọ̀yọ́ kí ẹ sọ̀kalẹ̀ ní ìyànà Onídùndú kí ẹ fẹsẹ̀ rìn ìyókù dé Ìkèrèkú. Ńbẹ̀ ni kí ẹ ti béèrè Jàkùmọ̀ Gbékútà. Gbogbo ìyọnu yìí ti sú èmi ń tèmi o. Bẹ́ẹ̀ tilẹ̀ fẹ́ n ó mú yín lọ síbẹ̀ fúnra mi. Ẹ sáà ti tú èmi sílẹ̀ lórí okùn yìí. Èmi gan tilẹ̀ ti fẹ́ fi sí arúfin sílẹ̀ tipẹ́ tí n ò rọ́nà rẹ̀. Mo dúpẹ́ pé mo ráàyè lọ lónìí báyìí. Ó ti sú mi. Lápàdé kóra ró lẹ́ẹ̀kan náà. Ó sọ ọwọ́ Tàfá tí ó ti fà sílẹ̀. Ó wo Tìámíyù ní Tìámíyù, ṣé òótọ́ ni? Ṣé bẹ́ẹ̀ ni lóòótọ́? Ìyẹn ni pé títàn lọ ń tàn wá tó bẹ́ẹ̀ yẹn. Ó fẹ́ kí n bólẹ̀ lọ sí Mọ́níyà. Ó fẹ́ kí n lọ sọ́hùn lọ di òfurú gbádámú. Ó dára o. Mo mọ̀ tẹ́lẹ̀ pé àánú yín ṣòro ṣe o. Tàfá jẹ́ kí Tìámíyù tún pè jí ìsàlẹ̀ náà. Ó kúkú yẹ kí gbogbo ẹnu rẹ̀ jọ báláǹsì kò dọ́gbadọ́gba bákan náà. Tàfá ní bí ẹ bá ti pe báláǹsì nìkan ni kò ti tó. Òkúta tí mo lò lẹ́ẹ̀kan ló gógó wà nílẹ̀ yìí. N ò tí ì sọ síta. Ó bẹ̀rẹ̀ mú un nílẹ̀. Ó lọ lóṣù sọ́dọ̀ Tìámíyù. Bí ó ti ń bẹ̀rẹ̀ tí ní ẹsẹ̀ gìrìgìrì ń dún bọ̀ níta. Lápàdé gbójú sókè. Ó sì rí àwọn mẹ́ta kan tí wọ́n ń sáré bọ̀ lọ́ọ̀kan. Ó tún wo òréré lọ́hùn-ún. Ó sì rí àwọn ọlọ́pàá méjì tí wọ́n ń sáré lé àwọn mẹ́ta tíwájú bọ̀. Lápàdé yọ mírọ́ gba ọ̀nà ẹ̀yìnkùlé lọ. Tàfá náà kò sì sọsẹ̀ dúró de àṣẹ kó tó tẹ̀lé. Wọ́n ti bọ́ sínú àgbàlá lẹ́yìn ilé kí wọ́n tó gbúrò pé àwọn tí ń sáré bọ̀ wọnú ilé. Wọ́n ń gbọ́ ariwo àti ìdàrúdàpọ̀ láti inú ilé wá. Ọgbà làpálàpá ni wọ́n ráyè eré náà po. Ó ká a mọ́ kúrò lára oko àkùrọ̀ kan tí Lápàdé ń wò lẹ́yìn ọgbà. Lápàdé fún ọgbà làpálàpá yìí. Tàfá náà sì tọ́ kéré tẹ̀lé sínú oko ẹ̀fọ́ kan báyìí. Ẹ̀fọ́ gbogbo ló hù sínú àkùrọ̀ yìí. Ṣùgbọ́n ẹ̀fọ́ kọ́ ló ṣe Lápàdé báyìí. Wọ́n la àárín oko náà já títí wọ́n fi dé etídò. Wọ́n sì ń tọ ipadò náà lọ títí wọ́n fi dé títì kan báyìí. Títì ọlọ́dà ni. Àwọn méjèèjì wá mí hẹlẹhẹlẹ. Lápàdé rí èèmọ́ púpọ̀ lára Tàfá. Ó sì wá dẹjú aró náà. Ó rí i pé àtàrà òun náà o àtàṣọ òun o ní èèmọ́ ti bò sígansígan. Àwọn méjèèjì bọ́ sábẹ́ igi rẹ̀gẹ̀dì kan báyìí ní ẹ̀bá ọ̀nà. Wọ́n yàn án kúrò. Wọ́n ń jà lọ́kọ̀ọ̀kan.
tẹ̀rìn kọ̀ọ̀kan fẹ́rẹ̀ kún agbọ̀n. Tàfá ní àwọn ọlọ́pàá wọ̀nyí á máa yé sí ọ̀rọ̀ ọlọ́rọ̀ ni, wọn ò ní jẹ́ kí n yọ eyín tí Àmíyù yòókù. ẹ̀yin náà lẹ̀ ti jẹ́ kí n ká gbogbo rẹ̀ lákọ̀ọ́kọ́. Lápàdé ní mú sùúrù, ọjọ́ mi ń bọ̀, ẹni bá jẹṣu tán tó tún jẹ́ èbù kí ni yóò jẹ́ lámọ̀ọ́dún. Tàfá ní mo tilẹ̀ ń ṣeré ni, ṣebí mo mọlé rẹ̀, ṣùgbọ́n ẹ̀rù yín bà mí o ọ̀gá. Lápàdé ní kí ló rí, kí ni mo ṣe? Tàfá ní bẹ́ẹ̀ ti ṣe gba owó yẹn lọ́wọ́ tí Àmíyù ló yà mí lẹ́nu, ẹ sì kọ́kọ́ dákẹ́ jẹ́. èmi náà rò pé bóyá ẹ̀rù yóò bà yín, ẹ ò sọ pé ẹ ò ṣe tiwọn. mo sá ń wò yín ṣá, àfìgbà tí ẹ tàn wọ́n tí a sì rí owó gbà. Lápàdé ní bẹ́ẹ̀ ni mo gbọ́n ju agbára lọ. bí tí Àmíyù ti wọlé àyà mi já, mo ń retí pé yóò wí pé Kọ́lá dà. orí ìdúró ni wọ́n ṣàfẹ́sí lọ. tí Àmíyù fúnra rẹ̀ lọ sọ fún wípé èmi gan ni kí ọmọ ẹ sọ. ǹjẹ́ kò sì yẹ kó béèrè rẹ̀ ńgbà tó wọlé tí ò rí, ṣùgbọ́n kò béèrè rẹ̀. mo ní àbúrò pé Kọ́lá lọ tọ̀ ni tàbọ́ lọ yàgbẹ́. a jẹ́ pé yóò mọ retí ìgbà tí yóò padà, ṣùgbọ́n kò tirẹ̀ sújà ti Kọ́lá lẹ́ẹ̀kankan. bí ọ̀rọ̀ tó sọ ti gùn tó yẹn, èyí fún mi lára jọjọ. mo wá bẹ̀rẹ̀ sí rò pé tí Àmíyù yóò fìgbà kankan rìn jìnnà. nígbà tó jáde lọ, ó ní láti ti rí gbogbo tí èmi pẹ̀lú rẹ̀ ṣe, kí ó sì gbọ́ gbogbo tí a wí pẹ̀lú. àwa jẹ́ pé gbogbo bí ó ti ń sọ̀rọ̀ yẹn ó kàn fẹ́ láti tàn mí ni, tàbí bí ó bá jẹ́ pé kò fẹ́ tàn mí, a jẹ́ pé ó fẹ́ gba ògo láàrin àwọn ẹgbẹ́ rẹ̀, pé òun lòún bá wọn fa Lápàdé wọnú ẹgbẹ́ wọn. ó wá dá mi lójú pé kò sí jàkùmọ̀ kankan tó rán níṣẹ́. Tàfá ní gbogbo rẹ̀ lẹ́kùnkúrò dáadáa ní tiyín. Lápàdé ní mo tó bi ara mi léèrè pé kí ní ṣe tí ó fi gbé owó náà wá nígbà tí wọn ò fi rán. mo ní ó lè jẹ́ owó tí ó lámì lára ni, pé ó fẹ́ tàn wá sọ́wọ́ àwọn ọlọ́pàá. kò sí nǹkan tí ń ro tán. mo wá mọ̀ wípé inú ilé yẹn náà ló ti kó owó náà wá. sì wò ó Tàfá, owó tó ní láti pọ̀ nínú ilé yẹn o. bí a bá ti Ìkìrìkú dé ká wá kó o ní, ṣùgbọ́n ká kọ́ parí èyí tá à ń ṣe yìí ná. Tàfá ní ṣé ẹgbà délé náà gbọ́ ni, ṣé kìí ṣe pé òun náà ń tàn wá? Lápàdé ní ọkàn mi sọ fún mi pé kò tàn wá. bí ọmọdé bá débi ẹ̀rù ní láti bà á nì. ẹ̀rù ló bà á tó fi sòótọ́. ọkùnrin kò tí ì gbó tó bẹ́ẹ̀ tó ti àwọn yòókù rẹ̀. òun ò tí ì jẹ́ ń gére, ó ṣẹ̀ṣẹ̀ ń gbáradì ni. ó sì mọ ohun tí ń jẹ́ ìrora. ọmọ bó ti le tó, ọmọ bó ti lè rí bí a bá fi ènìyàn sílẹ̀ sórí okùn tí kò rí ẹni tú sílẹ̀. bóyá ọkàn rẹ̀ lọ́hùn kò fẹ́ jẹ́wọ́, ṣùgbọ́n ẹ̀rù jẹ̀nẹ̀jẹ̀nẹ̀ ń kọ́. ṣùgbọ́n ó jẹ́wọ́ kò jẹ́wọ́. kì í ṣe pé kí n gbà á láàyè láti tẹ̀lé wa bí ó ti wí. ǹbá má tilẹ̀ tú sílẹ̀ òun pàápàá, nítorí pé bójú rẹ̀ bá wálẹ̀ tán ọkàn rẹ̀ lè yí padà kó tún da àwa náà nínú kí ó tàn wá sínú ìjàngbọ̀n, tàbí kí ó sá lọ mọ́ wa lọ́wọ́, tàbí kí ó máa dààmú wa kiri títí àwọn tó máa wà lọ́wọ́ wọn ò fi sá lọ. Tàfá ní ó dára, ṣé wọn ò ní fìyà jẹ Délé báyìí pé ó tú àwọn fún? Lápàdé ní òun ọmọ bá jẹ níyó, bí wọ́n bá fìyà jẹ ìran ọba ló fi so ọba jẹ. Gàmbàrí pa Fúlàní kò lẹ́jọ́ kankan nù, ìyẹn ọ̀kan. ìkejì, wọn ò tilẹ̀ lè ráàyè fìyà jẹ ṣé bí orí ọlọ́pàá lọ́dọ̀ wọn, bí wọn ó ṣe jàbọ́ ni wọ́n máa rò. wọ́n lè sọ pé olè ló wá ká àwọn mọ́lé tí wọ́n di àwọn lókùn, àwọn ni wọ́n mọ ohun tí wọ́n lè fi yọ ara wọn. ìyẹn ọ̀kan àwa, jẹ́ káwa máa lọ síbi tí à ń lọ ní tiwa. Tàfá ní níbo ni káwa máa lọ báyìí, Ìkìrìkú ni àbí Mọ́níyà? Lápàdé ní jẹ́ àkọ́kọ́ kọ̀rí ilé náà, ká dẹ wọ́n lẹ́kẹ̀, ká fún wọn láàyè láti dé ọ̀hún ṣáájú wa, káwa wá nǹkan díẹ̀ jẹ nítorí ọ̀sán pọ́n bọ̀, ebi sì ti ń pa mí. òrìṣà bí ọ̀fun ò sí, ojoojúmọ́ ní gbẹ̀bọ lọ́wọ́ ẹni. bọ́ bá wá dé nǹkan bí aago 4 ká bọ́ sọ́nà, ká gbà Ìkìrìkú lọ. Ìkìrìkú olódò gbẹ́dò. mi mo bá jẹun tán tí mo sùn, tí mo jí, tí mo bomi sára, bí àárọ̀ lọ́jọ́ àtúnrí lójú mi. ọ̀rẹ́ mi kan sì ń bẹ ní Ìkìrìkú, ọpẹ́ tá àtijọ́ ríra, kí n wá lọ bá a lálejò. ń bo ni ngọmọnìyàn sí, wọ́n ti já èyí mọ́ tán lára aṣọ wọn. wọ́n rìn díẹ̀ kó lábẹ́ ibòji igi tó sì jibò wọ́n. wọ́n lọ sọ́nà ilé. láìpẹ́ takisí kan ti ọ̀nà oko bọ̀ lófìfo. wọ́n juwọ́ sí i, ó sì gbé wọn délé Lápàdé nídìí aró. nígbà tí wọ́n délé,
wọ́n gba ọ̀nà ẹ̀yìn kò lè gòkè lọ sí pálọ̀ Lápàdé bọ́ra sílẹ̀ ó daṣọ bora ó sì sọ̀kalẹ̀ lọ sí balùwẹ̀ ó ní kóńgó kúkú wẹ̀ kóńgó tó sùn kòòrùn náà lè gbádùn mọ́ òun dáadáa kí ara tó ti ń ro máa tò díẹ̀díẹ̀ lójú oorun ó sọ̀kalẹ̀ lọ wẹ̀ ó padà sókè ọ̀rẹ́ nìkan lọ síyán wá fún òun kí ó sì gba ọbẹ̀ ìsápá sí i ẹ̀dọ̀ ẹran ni kí wọ́n fi sọ́bẹ̀ ọ̀hún pẹ̀lú sàkì ó tún ránṣẹ́ ẹmu síkírà kan lọ́dọ̀ ẹlẹ́mu rẹ̀ ó fún Tàfá náà ní owó díẹ̀ kó fi jẹun tí ó bá wù ú bó lè mu sìgá kọ̀ láì fi láyé èyí Lápàdé jiyàn rẹ̀ lájẹgbádùn ó sì mú ẹmu lé tẹ́rùn ó wá wọ yàrá lọ ó lọ sùn ó fẹ̀yìn lélẹ̀ lórí ibùsùn rẹ̀ ó fi iná sí sìgá kan ó mú ó ronú pé bóyá òun lè má ráàyè sùn lálẹ́ tàbí òun tilẹ̀ lè wà níbi tí oorun ò ti ní ṣe é sùn bóun bá lè sùn dúnra báyìí òun ò lè fara mọ́ bóun ò bá ṣe é sùn lálẹ́ kó tilẹ̀ tí ì mọ ibi tí ilẹ̀ yóò ṣú sí gbé ní Ìbàdàn ni o tàbí ní Ìkìrìkú tàbí lọ́nà láàrin ibi méjèèjì tàbí níbòmíràn pátápátá ibi tó oorun bá bá ọwọ́ lọ́wọ́ sùn ibi tí ilẹ̀ bá sóun sí ńlòun ó sùn bóyá ibùsùn lè wà bóyá kò ní sí bóyá ẹni lòun ó sùn lé lórí bóyá ilẹ̀ lẹ̀sìn ni ó bẹ̀rẹ̀ sí sófin gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ ó ń kọrin àwòdì òkè ó gbọ́ lọ́ọ̀kan tí rédíò wípé ǹjẹ́ ẹ̀yin olùgbọ́ mi ìjó tún yá o orin tí a ó fi sí ijó wa òní ni èyí tí ogunlọ́gọ̀ ènìyàn ń béèrè fún òun ni èmi gan ti lérò àti fi sí ijó òní tẹ́lẹ̀ iye ènìyàn tó ń béèrè fún àwo yìí pọ̀ tó bẹ́ẹ̀ tí a kò ní lè máa dárúkọ wọn lọ́kọ̀ọ̀kan ṣùgbọ́n bí wọ́n bá ti ń gbọ́ wọ́n mọ ara wọn àwo náà ni àwo Angelina Lápàdé fò dìde kò lè sùn mọ́ kó tilẹ̀ dúró gbọ́ orin náà ká tó sọ pé yóò jó ó dìde ńlẹ̀ ó múra Ìkìrìkú sí ẹni tó gbé ọmọ ódómìnì ìdúró òsì ìbẹ̀rẹ̀ òsì báyìí ńlá parí orí kẹfà àkọlé èyí tí ń jẹ́ ìdúró òsì ìbẹ̀rẹ̀ kò sí ìdúró kò sí ìbẹ̀rẹ̀ kò sí pẹ̀lú ògo Ọlọ́run orí keje láti tẹ̀ síwájú láìpẹ́ jọjọ àkọlé tí ń bẹ àlejò tó fòru wọ̀lú Àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tejò mo kí ẹ̀yin olólùfẹ́ mi pẹ̀kú àdúrótì ẹ má gbàgbé ẹ máa bá wa sọ̀scribe sórí chánẹ́ẹ̀lì yìí àtàwọn chánẹ́ẹ̀lì míì tí mo tún dá sílẹ̀ kò sí fún méjì fún ìgbádùn yín àti fún òmìnira yín ni lágbára Ọlọ́run ní jẹ́ kẹ́nìkan ọ̀kan wọ́n wà nínú ìgbèkùn ẹ láìkí péèjì mi lórí Facebook Àkàndá ọ̀rọ̀ Àwíkòǹkò bẹ́ẹ̀ bá ní nǹkan tí ẹ fẹ́ bá mi sọ abọ́wò yẹn ẹ fẹ́ kún wa lọ́wọ́ ẹ já sọ̀rọ̀ lórí WhatsApp +1 937 969 0257 +1 937 969 0257 èdè àti àṣà Yorùbá ò ní parun ní ọ̀dọ̀ tèmi àjùwà ṣe o.